Ǹjẹ́ mo kí ń pé ẹ kú dédé àsìkò yìí gbogbo tẹ́tí lórí láti máa gbọ́ mi àbí máa wò mí kedere lójú móhùnmáwòrán yín àbí lórí fóònù yín ní àgbègbè tẹ́tí lórí láti máa wò mí káàkiri àgbáyé. Yorùbá dùn lédè, Yorùbá dùn lásà, Yorùbá dùn níṣe. Ọmọ Yorùbá ẹ dákun o, ẹ jẹ́ a jọ máa sọ. Òwe tòníre àwọn àgbà bọ̀ wọ́n ní orí pẹ́ aṣiwèrè gbàgbé. Kí ni mo pè é? Orí pẹ́ aṣiwèrè gbàgbé. Ní ìgbà ìwáṣẹ̀ ní ìlú Ìtorí ní nǹkan bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, bàbá kan bẹ ní ìlú Ìtorí, a máa bàbá yìí ní bàbá olóore, ó lówó, ó lọ́lá lókìkí, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́dọ̀. Bàbá yìí ó lọ́lá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ti ara rẹ̀ dìde, kì í fẹ́ kí ibi ọ̀pọ̀ àbẹ́, kì í fẹ́ aláìní láàrin abúlé wọn. Olóyè kí ó gbajúmọ̀ kódà gbogbo ilé tòótọ́ sọmọ pátá ti dá bàbá olóore mọ̀ torí pé a mọ̀ ṣàánú èèyàn. Lọ́jọ́ kan ọmọkùnrin kan tá à ń pò ọkọ rẹ̀ ní Asírí, ó wà bọ́ olóore wá, ó kẹ́jọ́ ó rò pé bàbá ẹ dákun ẹ ṣàánú, ẹ bá ń síbẹ̀ ṣiṣẹ́ tó lúgbọ̀n, ẹ dákun ẹ ṣàánú tèmi náà, ẹ bá ń síbẹ̀ ṣiṣẹ́ tajìrò àti bẹ́ẹ̀ sọ ti ọwọ́ àgbà àgàtọ̀ ìgúnrégé. Bí èmi náà bá lè bọ́ nù ìyà tí mo lè bọ́ nù sẹ́, n ò ní gbàgbé yín mọ́ láéláé. Bàbá olóore ní kó là ń bẹ́ bóyá kó wọn mọ̀ tó ń sọ. Ó ní àtijọ́ àti mo lè fóun oúnjẹ àárọ̀ bátọ̀sọ̀tọ̀sọ̀ bátálẹ́ àìmọye ìgbà lọ́n àtẹ̀bí òun táwọn ń jẹ bí sùn. Bẹ́ẹ̀ ó níyàwó, òun sì ti lọ́mọ ńlé. Bàbá wa bílẹ̀ pé so lápá so lè ṣiṣẹ́. Ó lò lè ṣiṣẹ́, ó ní sọ́mà tẹ̀lé gba ọ̀gá gẹ́gẹ́ bí alágbára bí ọmọ ọ̀dọ̀ wọn pé inú ìbádọ̀ sí olórí ní èmu tiẹ̀ nígbà bí ọmọ ọ̀dọ̀, n ò ní fún lẹ́yà jẹ wọ́n kọ̀ mọ́ sí ìpẹ̀yà tó wá dìbò yí ọ̀la kọ̀ wá bá mi ńlé. Ń gba lẹ́mọ́ tòótọ́ láàárọ̀ ọjọ́ kejì, àṣẹ lọ́kọ́ délé bàbá olóore fàlápá òdìnú oko. Ń gbòó dóko, ó fi òró hàn, ó fi ìbú hàn, ó gbé hàn káàkiri láti bẹ̀rẹ̀ tó kó ti bẹ̀rẹ̀ débi tó ti parí. Ó wá fi hàn pé ibi tí mo ti dá dé yìí ó di pé oko ti yanjú, ṣùgbọ́n ibi tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn lọ́ọ̀ ni mo ti dáyanjú máa fò ń sàròjẹ. Bọ́ bá ti lápá o, máa gbẹ̀ tó bá ṣe jẹ́, máa gbẹ̀gẹ́ kó o gbìn sùn kó láti ipá pátá tẹnu lè jẹ, máa gbé bẹ́ẹ̀ kó fi máa bọ́ tẹ̀bí tá rẹ̀ kébi ó lè tán náà sẹ́ kí sẹ́ ó lè bù ṣe. Àṣírí ìbìnrin bá lẹ̀ gé pé bàbá ẹ mọ̀ sí o, wọ́n mọ̀ lóore. Ńgbà tá a rí bí oṣù mẹ́fà ń tòótọ́, Àṣírí ti mú nǹkan jẹ́ nínú oko, kódà ebi ti kò lọ́rọ̀ Àṣírí. Bàbá wa padà nínú oko, ó mú lọ́wọ́ pé mo fẹ́ràn bó ṣe soko yìí, ó soko ti ẹnìkan tí mo fún ọ tó ń ṣe tèmi náà mọ̀. Fún tó wá ṣe yìí mo fi dọ̀wù náà ní sórókò bó ṣe pọ̀ tó yìí ìwọ mo fẹ́ fún. Bàbá olóore yọ̀ǹda oko yìí f'Àṣírí tòótọ́, bó kàn ṣe tóbi tó lè kó ló tóbi jù gbogbo oko Àṣírí. Bàbá olóore ó yọ̀ǹda ìf'Àṣírí pé k'Àṣírí ọmọ dà kó máa fi tọ́ tẹ̀bí àtàrà ẹ̀. Nígbà tá a rí bí ọdún 3 sí 4 kan, Ọlọ́run ti yí ìgbà padà f'Àṣírí. Àṣírí ti dolówó ní oko yìí, òdòlọ́lá òun náà dẹ̀ ti ń kọ́lé, kódà ọ̀rọ̀ àmọ́tò nídìí ṣiṣẹ́ oko. Ṣùgbọ́n gbà tọ́lọ́ ń gbèsè ẹ̀dẹ́ bí nǹkan ṣe ń dá lọ́dọ̀ Àṣírí, Ọlọ́run yí ìgbà padà bàbá olówó náà. Bàbá olóore náà adẹ̀ tí ò ní mọ́, òun náà mọ bí ìyà ṣe rí lára. Ó ti fara dà lọ́jọ́ tó ti pé ìyàwó ẹ̀ wá pé yọkọ̀ pé baálé mi ṣe mú àtà àtìlẹ́ lọ́wọ́ ti ẹ̀pọ̀ ṣe lọ bá Àṣírí lọ́dún pọ́lọ́n ti yẹ kọ́ Ọlọ́run ti gbà f'Àṣírí ẹjẹ́ àlọ́bà wá ti ẹ̀ sí ẹ̀gẹ́ ló lè wà fún wa. Bó ṣẹ̀gẹ́ ní ọba wú bí kò bá wa bí ọ̀gẹ̀dẹ̀ ká tẹ̀lé rí nǹkan jẹ kébi ó yé pọ̀n ọmọ. Bàbá olóore wò lóòótọ́ pé ọmọ àríyàn sọ. Bàbá olóore gbọ̀dọ̀ Àṣírí lọ bá ń lè pé Àṣírí ọ̀rẹ́ mi, ọmọ mi dáadáa, yóò mọ̀ dáa fún tí mo ṣàìmọ́sẹ́ mọ́ Ọlọ́run ní kọ̀ díẹ̀ sọ́dọ̀ ẹ̀. Dákun àti mo ti lè fèmí náà báyìí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí o. Àṣírí káàánú lóòótọ́ pé bó ló ṣe wá jẹ́. Bàbá ṣàlàyé pé iná ló bọ́ oko o. Lágbà náà sì rèé òun tiẹ̀ tí ìbọnú ẹ̀ gan. Pé n tó bá tiẹ̀ lè rí fóun bó sọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ lè rí fóun àti ntàn lè rí jẹ lọ́sẹ̀ yìí, èyí ò kó ń bẹ̀nu. Àṣírí ní àbá ojú yín tó ẹlẹ́dàá ẹ̀ sì rí mi, gbogbo wọn bá tẹ̀ ń wò lóko mi tí tó kò sí fún èèyàn torí pé mo fẹ́ tà ni, tá a bá sì tàkùdà náà mọ̀ jẹ́ nà ilé. Bàbá wò pé àní bó ti ṣe díẹ̀ lọ́wọ́ lè fún mi kó o fẹ́ mi náà. Àṣírí ní bó bá dìgbà míì kí a bọ́ padà kó òun lè rí nǹkan kan fún un. Ọ̀rọ̀ yóò wá dán bàbá olóore. Ọkẹjọ́ ọ̀dọ̀dọ̀ baálé wá pè wọ́n pé Àṣírí bò lọ àṣẹjẹ sí bàbá ẹ̀ ló fún ọ lóko lọ́jọ́ náà lọ́hùn. Àṣírí nígbà wọn fóun lóko ṣé bó ṣe rí rèé. Owó tí ọ̀dà àgbà kan máa fún òun, owó tó pé fúnra ló ń da tó èdè tí ń ṣe báyìí pé kí ló ti àbá náà lọ mọ́kùn nígbà tó kó jóná. Bàbá olóore wò pé èmi fún ọ lóko tí ọ̀dà Àṣírí lẹ́nu ẹ̀. Orí pé Àṣírí ọ gbàgbé. Bàbá mi rí ó ní orí pé Àṣírí ọ gbàgbé bí a ti bówè ọ̀nà là ń pè ní orí pé Àṣírí gbàgbé. Orí pé Àṣírí ọ gbàgbé. Kí la ṣe fún ọ náà tó ti gbàgbé? Oore wo la ṣe fún ọ? Iṣẹ́ la bọ́ ọ wá. Òde ibi sí ọ̀tán Ọlọ́run gbà fún ọ̀bẹ̀ tán, ọ̀fẹ́ rẹ̀ ń tọ́bọ̀ wá sẹ́mọ́ Àṣírí ní ọ̀. Ẹ̀yin olóṣèlú wa, ńgbà tẹ́ ìrìbò kò síbi tẹ́ ẹ̀dẹ́ tán, kò sí tẹ́ ẹ̀gbé fún atán, kò sí tẹ́ ẹ̀wí fún atán tá ìdìbò fún yàwá dìbò fún tẹ́ ẹ̀fẹ́ rí amọ́ ẹ̀fẹ́ rẹ̀ nìkan mọ́ tó yẹ kẹ́ ẹ ṣe sáàrin ìlú gan ẹ̀ ṣe. Àpárá nìkan lẹ́ ń pawó sí Yorùbá ní sọ fún pé Àṣírí lẹ́yìn náà o. Kí la bọ́ ọ ṣe? Ibi wo lo fi ń só lóore? Kí lèèyàn ṣe fún ọ tó ò fẹ́ rí mọ́?
ìwọ ọmọ àbá ṣe ọ́ lóore táwọn wá dé èèyàn tó dé èèyàn tó láwùjọ ò fẹ́ rí àbá ò fẹ́ ròbí mọ́ a sì rè ní ọ̀ kí ni tá a ṣe fún wọn náà tó ń fi bí só lóore Yorùbá ní sọ fún wa pé gbogbo òran àṣírí pátápátá ní fi bí só lóore torí pé òré pẹ́ àṣìwèrè gbàgbé Àjàdí Ìkọ́ àdéjọ́ àìlọ́ lábala tòní ò tí mo pè ní òré pẹ́ àṣìwèrè gbàgbé Àjàdí Ìkọ́ ló kọ tẹ̀mí ẹ̀ jẹ́ ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ mìíràn wọlé àti fomi ọyàn ọmọ kan ó tún di wọ̀ bí ọjọ́rọ̀ ètò ìfúnnigbọ̀wọ́ ẹ dákun àtẹ̀lé wa lójú pé Yorùbá Dùn ẹ ṣé.